Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àlàjá ọdún, gbogbo èèyàn ọmọ Nàìjíríà, gbogbo èèyàn ọmọ Yorùbá especially, ó kí yín gan, ẹ kú ọjọ́ mẹ́ta. Ààrẹ Almaroof ni orúkọ mi gẹ́gẹ́ bí gbogbo ṣe mọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó ṣe ọ̀rọ̀ tó pọ̀ rárá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ, wọ́n ní bá ṣe ń lọ náà ní ká ṣe tẹ̀lé. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Alhaji Abdulrasheed Ọba Olúwo of Iwo. Lọ́dọ̀ tèmi, mi ò ní disrespect ọba yẹn. Ó lórúkọ tí fẹ́ fi pe ọba náà tí mi ní fi ọba sí. Àmọ́ ẹ jẹ́ ká wà realistic. Ẹ jẹ́ ká wà realistic. Gbogbo Mùsùlùmí tó wà níta, tẹ́ ẹ bá rí àwọn èèyàn wa tó ń ṣe kókókókó tí ọ̀rọ̀ àwọn èèyàn ò bá wọn lọ, ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ onílàákàyè ní Mùsùlùmí, ó yẹ kẹ́ jáde kẹ́ wá correct àwọn èèyàn kó tó di pé wọ́n ń gbé láǹkẹ̀kẹ̀rẹ̀. Number one, àwa náà lọ sí Mẹ́kà o. Gbogbo nǹkan tó ń ṣe ní Mẹ́kà lásì o. Asásà fámọ́rúwà o. Asọ̀kò fásitánì. Ikọ̀ ẹyọkọ tèmi mọ̀ dájú bí Mùsùlùmí mi ò ṣe jẹ́ pé àwọn ò ṣe àfáà yìí. Ẹnikẹ́ni tó bá lọ sí Mẹ́kà, èèrà ni níwájú Ọlọ́run. Ẹ believe or you don't believe. Ẹnikẹ́ni tó bá lọ sí àjò, èèrà ni níwájú Ọlọ́run. Olówó olówó, lọ́lá olọ́lá, kódà kó jẹ́ president ìdìbò, kó jẹ́ president America, tó bá di àsìkò tá a lọ ń sùn ní ìlú wo mo ti gbàgbé, gbogbo a máa sùn sílẹ̀ ní ṣé Mustalifa ni àbíbo ni, a máa sùn sílẹ̀ tí gbogbo a máa sùn sílẹ̀, tó yẹ pé ìwọ ọmọlúwàbí mo fẹ́ lè pè tó rà máa róṣọ máyà, kò sí pò ń wọ ṣòkòtò, kò sí pò ń wọ ṣẹ́ẹ̀tì. Mo tún wá rántí pé tá a bá fẹ́ lọ ṣe nǹkan, wọ́n ní kí gbogbo á fá irun wa, a máa fá irun yẹn before Iléyá. Gbogbo ẹni tó fánu yẹn kò sẹ́ni tó dé fìlà. Wá ìtẹ̀sí wa ń pariwo pé Olúwo ṣe orílẹ̀, Olúwo ṣe orílẹ̀. Tolúwo bá ṣe nǹkan tí ò dáa, èmi máa sọ fún yín bì. Ariwo tí gbogbo yín pa pé Olúwo ṣe orílẹ̀, Olúwo ṣe orílẹ̀, kò wọ́ ọ̀tí ẹ̀ rárá. Mo fọlọ́run búra. Ibẹ̀ yẹn ló ti yẹ kẹ́yìn àáfàá jáde kẹ́ wá sọ̀rọ̀ fáwọn èèyàn tó sọ̀sọ̀kúsọ̀kú tó pẹ́. Ta ló Olúwo tí ò lè ṣe orílẹ̀? Anìkíni ẹ̀yin Yorùbá, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ mọ̀ pé ṣẹ̀ṣe làgbà, mo máa ń tẹ̀lé ṣẹ̀ṣe gan. Kí ló tẹ̀ ẹ̀ stop kẹ́ ẹ̀ fi àwọn èèyàn lẹ̀ pẹ̀lẹ́sìn wọn? Olúwo lòun ò ṣe ẹbọ, ẹ filẹ̀. Ẹni tẹ́bọ bá gbè á ṣe ẹbọ. Ẹni tẹ́bọ ò bá gbè kò ní ṣe ẹbọ. Àwọn tẹ́bọ gbè wọ́n ṣe ẹbọ, wọ́n dẹ̀ dúró lórí ẹ̀ nítorí pé wọ́n believe lórí ìṣẹ̀ṣe. Ẹni tó lẹ̀ ní Muslim lòun òun ń ṣe kínní. Èmi dẹ̀ ti sọ fún yín ti pẹ́ pé ẹ má pe Olúwo ní ọba Olúwo mọ́. Ẹ pè ní Alhaji Abdulrasheed Olúwo. Tó bá bí kábíyèsí inú kó má bínú. But ẹ̀sìn tó Olúwo fẹ́ ṣe ò disturb anybody nílé ayé. Ẹ̀sìn tèmi fẹ́ ṣe kò disturb ẹnì kankan. Ẹ̀sìn bàbá òde gbọmọlà. Kí ló dé tá à ń sọ ọ̀rọ̀ Olúwo ṣorílẹ̀ kò ṣorílẹ̀ tá a wá sọ di bàbàrà? Kò sí ẹni tó máa lọ Mẹ́kà tí ò ní ṣe orílẹ̀. So gbogbo ẹ̀yin bàbá mi ní inú ẹ̀sìn ìbáláyé tó jẹ́ ṣẹ̀ṣe, ẹ̀sìn mi náà. Ìwọ máa tó jáde tó wá ní òfun lọ́dún mẹ́ta, ó jẹ́ máa fẹnu kó bá rẹ ọdún mẹ́ta kíní kan á ṣe. Ọdún nǹkan kan ò lè ṣe Olúwo, kò fún èmi ní kọ́ bọ̀. Mi ì dẹ̀ mọ́ rí, mi ì dẹ̀ fẹ́ mọ́. Mo kàn mọ̀ pọ̀ bá àwo ni. Ó máa tó bá lọ́dún mẹ́ta ìkan á ṣe kọ́. Ọdún mẹ́ta yẹn á tún lo 30-40 years. Kí ló dé ń ṣe òtòdó, ń ṣe òtò ọ̀rọ̀? Èèyàn ṣe orílẹ̀ Mẹ́kà. Olúwo lẹ wá rí pick nínú gbogbo billionaire tó wà ní ìlú Mẹ́kà. Sọ̀rọ̀ ń pè yọ bí 1,000 people tó kú ní state of Maryland nítòsí mi bíbá. Tọkọtìyàwó náà lòrùn pa sọ́pẹ̀. Ẹ wá sọ́pà ẹni tó ṣe orílẹ̀. Mo rò pé ẹ gbádùn ọ̀sìnwúlẹ̀ ẹ̀yin èèyàn. Ẹ síkì gan. Kò sí ẹni tó ní agbára níwájú Ọlọ́run Ọba tó bá ti fi lè dé Mẹ́kà yẹn. Gbogbo owó tó bá ní ilẹ̀ pẹ̀pẹ̀ ni. O lówó tó anybody. Bákan náà láṣejọ rí. Nígbà tí Buhari lọ, àwọn èèyàn fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀. Ìgbà tí Babangida lọ, wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀. Ìgbà tí Abacha lọ, wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀. Kódà tí Tinubu bá bọ́ bẹ̀lẹ́ ní ìsìn tó lọ, wọ́n máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀. Ó máa ṣí orílẹ̀ ni. Mo rí gbogbo àwọn president wa. Kódà Buhari gan nígbà tó fẹ́ lọ sílẹ̀kùn fún ní Kaaba, ó ṣí orí ẹ̀ lẹ̀ kò dé fìlà. Kí lẹ wá sọ ẹ̀kan sọ nonsense lẹ́nu?
ẹ jẹ́ sinmi nǹkan tó ń bá wa fà á sọ nǹkan tí ò wúlò là ń tẹnu mọ́ èèyàn ṣí orílẹ̀ mẹ́kà tó bá lọ́bẹ̀ máa ṣí orílẹ̀ ọ̀rọ̀ tèmi débi sọ̀rọ̀ ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ thank you very much adé àmàlùfẹ́ náà ni.